Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa nílé lóko lájò àtìlẹ́yìn òdì níbi gbogbo tí ẹ ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa ìkànnì ojúlówó Yorùbá. Ètò yín ètò wa náà ni ètò Gbédè Màṣà. Fún ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, Gbédè Màṣà òun ni orúkọ ètò yìí. Ohun tá a máa ń ṣe lórí ètò yìí òun ni a máa ń lọ káàkiri láti gbé àṣà, ìṣe àti ìlẹ̀ wa láti gbé lárugẹ. A máa ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn. Ìbéèrè mẹ́rin la máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn. Ìbéèrè ẹyọ kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ó gbé pọ̀n ìyẹn àpò méjì àbọ̀. Bí ẹ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ẹ máa gba ẹgbẹ̀rún lọ́nà méjì náírà. Ṣùgbọ́n ẹ ó rí i dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá. Lórí èdè mìíràn tẹ́ bá ti ń sọ tó yàtọ̀ sí Yorùbá, a máa yọ igba náírà lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà lórí ètò yìí ẹ̀yin àti orí yín ẹlẹ́dàá yín ni. Ṣóyè yín? Oyè mi. Ẹ̀yin èèyàn wa, orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ẹ máa bá wa ká lọ. Ní báyìí mo wà pẹ̀lú Elijah Afọlábí. Ọ̀gbẹ́ni Elijah Afọlábí. Tó, ǹjẹ́ a lè bẹ̀rẹ̀? A lè bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí òkè ẹ̀mí ńlẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún graduation? Graduation, àṣeyọrí. Rárá. Kéèyàn ṣe àṣeyege. Rárá. Graduation. Kò kí ń ṣe àṣeyọrí. Rárá. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún mi ní àpẹẹrẹ? Graduation ó túmọ̀ sí ẹni tó lọ sí ilé ẹ̀kọ́ Bẹ́ẹ̀ni. tó wá parí ilé ẹ̀kọ́. Ó ṣàṣeyọrí, ó ṣàṣeyege ní ẹnu ẹ̀kọ́ ẹ̀. Wọ́n máa sọ wípé ó ti di graduate, wọ́n ti ṣe graduation fún kí ni Ó pakasọ. Ó pakasọ. Ìkẹ́kọ̀ọ́ gboyè ni graduation. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó lọ báyìí. Àwọn wo ni à ń pè ní ọ̀jẹ̀wẹ́wẹ́? Ọ̀jẹ̀wẹ́wẹ́. Bí àwọn ọmọ tó ọ̀jẹ̀wẹ́wẹ́, ọ̀jẹ̀ bí ọmọ ìdílé ọ̀jẹ̀. Àwọn tó ń gbégún ọ̀jẹ̀ mò ń wò pé ọ̀jẹ̀ àwọn wo náà máa ń pè ní ọ̀jẹ̀. Wọ́n dà pé wọ́n sì ń gbégún lọ́wọ́ Ìbàdàn báyìí àbí wọ́n ti bẹ̀rẹ̀? Ewé. Wọ́n ti bẹ̀rẹ̀ àbí? Ewé ló ń jẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́. Ṣé orúkọ eégún kan nìyẹn? Orúkọ eégún kankan kọ́. Àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́, àwọn ọmọ ló ń jẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́, àwọn ọmọ kéékèèké ló ń jẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́. Àwọn ọmọ kéékèèké. Ẹ ti kó lórí eégún. Mo ti kó lórí eégún, mo ti padà sórí àwọn ọmọ ọ̀jẹ̀wẹ́wẹ́, àwọn èwe. Ọ̀jẹ̀wẹ́wẹ́, àwọn ọmọdé ni ọ̀jẹ̀wẹ́wẹ́. Ewé. Àwọn èèyàn náà ni ó ti lọ báyẹn. Ìbéèrè méjì ó ti lọ àbí? Bẹ́ẹ̀ni sà. Ó kù ìbéèrè mélòó? Ó kù méjì. Ó kù ìbéèrè méjì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ó lọ báyìí. Ẹ parí òwe yìí. Iṣu àgbẹ̀ ló dá ìjà sílẹ̀. Àjọ ọmọ jẹ́ ni o. Ó ló máa ń dùn jù. Àjọjẹ máa ń dùn. Ọmọ fi parí ẹ̀ báyẹn. Iṣu àgbẹ̀ ló dá ìjà sílẹ̀. Ló dá ìjà sílẹ̀. Àjọjẹ ni máa ń dùn. Ó ló máa ń dùn báwọn. Wọ́n bá parí ẹ̀ o. Iṣu àgbẹ̀ ló dá ìjà sílẹ̀.
òun ló mú kí ọmọ odó kó máa lu ìyá rẹ̀. ìyá rẹ̀ ló fi máa ń dún pópópó. Mo tẹ̀lé yín bẹ́ẹ̀. Ó ti yé yín bẹ́ẹ̀. Pópópó. Ó kọ ẹyọ kan. Ó kù ìbéèrè mélòó bẹ́ẹ̀? Ẹyọ kan. Ó kù ìbéèrè ẹyọ kan. Ìbéèrè ẹlẹ́kẹrin òun náà lọ bá òwe náà ni o. Àlejò oṣù mẹ́sàn-án. Ó ń ṣeré lọ́wọ́. Ó ń ṣeré lọ́wọ́. Oyún òun náà mo fi sọ pé ó ń ṣeré lọ́wọ́ nínú. Òwe ni o, ẹ máa parí ẹ̀. Òwe náà ni wọ́n ti. Ok, ẹ ti parí ẹ̀ bẹ́ẹ̀. Oyún oṣù mẹ́sàn-án ni àlejò ẹ̀ ó ti. Àlejò oṣù mẹ́sàn-án. Bẹ́ẹ̀ ni oyún ni. Oyún náà ni. Oyún ni. Òwe ni ẹ máa parí ẹ̀. Ọmọ. Wọ́n náà ló ní parí ẹ̀ o. Àlejò oṣù mẹ́sàn-án ọmọ ni. Ọmọ ni. Òótọ́ ni pé àlejò oṣù mẹ́sàn-án yẹn. Bẹ́ẹ̀ ni. Ọmọ ni. Oyún ni. Ọmọ oyún ni. Ó yé yín. Àlejò oṣù mẹ́sàn-án àlejò gangan ó ti dé tán. Ọmọ ni. Mo tẹ̀lé. Àlejò oṣù mẹ́sàn-án kì í bá ní lójijì. Ìbánilójijì. Ìyẹn ni pé oṣù mẹ́sàn-án gbáko la nílò láti fi ṣe kíni, láti fi gbáradì fún ìrètí ọmọ. Tá fi gbà ní àlejò. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? A rò pé ìbéèrè mẹ́rin ó ti pé, àbí? Ẹ lè fẹ́ yọkan sí olóòtàn. Àbí ṣe jára. Ẹbí ṣe jára. Ìbéèrè mẹ́rin mélòó lẹ́gbàá? Nínú ìbéèrè mẹ́rin mo gba ẹyọ kan. Bẹ́ẹ̀. Èló lẹ wá jẹ? Mi ò rántí bọ̀ tẹ́ bá lè rán mi. Àmọ́ tí ẹ bá lè rán mi ní etí màá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yín. Ẹ bá wa gba àwọn èèyàn wa nílé, ẹ bá wa gbà wọ́n ní ìyànjú. Ẹ̀yin ará mi nílé lóko lódò lókè odò ní UK ní US èmi Elijah náà ni ó ti yé yín, mo wà pẹ̀lú yín. Ẹ máa tẹ̀lé olóòtú, ẹ máa tẹ̀lé wọn. Mo dẹ̀ tún ń wò pé kí n tún gbé ìyànjú láti sọ fún ẹ̀yin ará ilé ní pé ẹ jọ̀ọ́ ẹ mú ọ̀rọ̀ Yorùbá ní ẹ̀kúnkún dùn. Ẹ ṣeun fún kíkópa tí ẹ kópa lórí ètò Gbédè Màṣà. Ẹ̀yin èèyàn wa, ètò Gbédè Màṣà náà ni o. A ní rí wọn jù báyìí lọ fún ti àkókò yìí. Fún ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa, ẹ tẹ̀lé wa kájọ máa gbé àṣà wa, kájọ máa gbé lárugẹ. Bí ẹ bá lè fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa, kájọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, kájọ máa gbé ní àrùgẹ. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni. Ó tún dìgbà kan náà. Ẹ ṣeun, a dúpẹ́. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá. Gbédè Màṣà, ìjẹ́ Gbédè, ìjẹ́ Màṣà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá. Gbédè Màṣà, ìjẹ́ Gbédè, ìjẹ́ Màṣà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá. Gbédè Màṣà, ìjẹ́ Màṣà, ìjẹ́ Gbédè.